òótọ́ ni wọ́n lu àkàndọ̀rọ̀ Awíkókó lálùbami lọ́dọ̀ kábíyèsí Olówùkúta àwọn olólù àwọn ọ̀rọ̀ Ọ̀yọ́ ni ẹ wo fídíò yìí. nǹkan mẹ́ta wọn bàjẹ́ lọ́wọ́ mi fóònù méjì tí mo mú dání then router tí mo gbé mọ́yà because gbogbo bọ́n ṣe ń drag mi yẹn gbogbo ẹ̀ ló jábọ́ ìgbà yẹn náà ni live tí mo ń ṣe low end so láti dá àwọn èèyàn tí wọ́n béèrè wípé kí ni mo lọ ṣe ń bẹ̀ lo and behold I was invited by His Royal Majesty Ọba Adékúnlé Oyèlúdé Makama Tẹ́gbọ̀sùn III. Olówùkúta is my father and he will always be my father. Sàṣà ní nǹkan tí wọ́n ń ṣe ní Kúta tí mi ò kí ń sábà sí ń bẹ̀ bàbá will always invite me. Bàbá máa ń pè mí wọ́n bá fẹ́ ṣe nǹkan. Àwọn kan sọ pé bóyá mi mọ̀ pé Aláàfin ń bọ̀ at least nígbà tí mo ti gbọ́ pé Aláàfin ń bọ̀ yẹn ó yẹ kí n kúrò ń bẹ̀ ta ni idiot ilé yìí. Ẹja yọkù mẹ́rin jàre. So pé ṣé mi mọ̀ pé Aláàfin ń bọ̀ ni ìgbà tí mo ti wá mọ̀ pé Aláàfin ń bọ̀ yẹn ó yẹ kí n kúrò ń bẹ̀ ni wáyé tí mo ṣe máa kúrò ń bẹ̀ báwo la ṣe ń ronú. Kí ni mission mi gangan fáwọn nǹkan tí mo ń ṣe? Lérò àwọn èèyàn kan ó kàn déédéé ń sọ̀rọ̀ ni. Lérò àwọn èèyàn kan ó kàn déédéé ń sọ̀tàn ni. Bọ́ pẹ̀lú àwọn ọ̀jọ̀gbọ́n wọn mọ̀ pé nǹkan kan ló ṣàtọ́kọ̀ fún nǹkan kan. Òpònú onírùngbọ̀n yẹ̀wúkẹ́ ń ló bí gbogbo ẹ̀ ló dá gbogbo ẹ̀ lẹ̀. Jíjáde tó jáde ló prompt gbogbo wa tá jáde sọ̀rọ̀. Bàbá wọn ti dé báyìí o kí ọ̀nà ọmọ pẹ̀lẹ́ lórí ọlọ́ba mọ́ o wà ìsọ́tìn. Ọ̀sẹ̀ ń dáfẹ́ orúkàn tí ò ní bọ́ ọmọ jẹ́ lóòótọ́. Ńgbà tá a dẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ mo sọ o. Òkòkò báyìí láàrin fàdí tí o mọ́ràn o. Mo ní ń tẹ́ fẹ́ bẹ̀rẹ̀ yìí ọjà tẹ́ fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ìlú náà tán. Mo ní because a ka ẹrú o inú ẹrú sì bàjẹ́ o. Àwọn tó ń tẹ̀lé mi mọ̀ wípé mo sọ bẹ́ẹ̀ láti bẹ̀rẹ̀. Kó tó di bá bẹ̀rẹ̀ sí ní tẹsẹ̀ bọ́. Wọ́n ní mo bú bàbá wa Aláàfin Ọ̀wọ́ Adé. Gbogbo ẹni tí ó fọwọ́ ẹ̀gbẹ́ àgbéyọ̀ ọmọ ẹ bá mi trace gbogbo fídíò tí mo ti ṣe sẹ́yìn níbi tẹ́ bá ti rí tí mo ti bú Aláàfin bẹ̀ ẹ bá ń yọ jáde ẹ bá mi gé síta. Bàbá Aláàfin sọ níbẹ̀ yẹn lánàá wípé àwọn ti mọ̀ mí ti pẹ́ and I said that ló jẹ́ kí n play record tí mo ṣe láti sọ wípé ẹ má jẹ́ kó bọ́ lọ́wọ́ Agúnlóyè o ẹ má jẹ́ kó bọ́ lọ́wọ́ Agúnlóyè o Ọ̀yọ́mèsì ẹ bá wa ṣe kó lè dá ohun tó tọ́ sí táyé tọ́ sí Kàyìndé ibi òjò bí ẹ má jẹ́ kó fèsì ibì kan Agúnlóyè ọwọ́ adé lọ́yọ̀ làwọn fẹ́ ọmọ bíbí ilá wà ní agogo ìjà ní ìrẹ́jẹ ní fẹ́ bẹ̀wò ẹ̀yìn Ọ̀yọ́mèsì ládìgbòlùkọ́ ọwọ́ adé ló kàn ó where were you then èyí tẹ́ ń sọ̀rọ̀ ń bolẹ̀ wà ń gbà náà kílẹ̀ sọ́ngbà náà kílẹ̀ ṣe ń gbà náà ó túmọ̀ sí pé mo rídìí ogun kí n tó kojú ogun ya àlọ́kàn kábíyèsí mo kórìíra wọn àmọ́ fi alálẹ̀ búra dàtí mi ò kórìíra Aláàfin láti bí síbẹ̀ yẹn kábíyèsí we love you expectation wa ni ò bake ni ò meet up because expectation wa ni pé bẹ́ẹ̀ sì ń fẹsẹ̀ lílẹ̀ gram ọ̀ ní lọ́yẹ̀ kẹ́ embrace àìwárí yẹn ló jẹ́ ká à ń rí àti sí nǹkan tẹ̀ ń ṣe ni ń ṣe pàǹbù rárá kò síbi tí mo sọ pé báyìí ló ṣe rí fáláàfin àbáyìí ló ṣe rí fáláàfin ẹni tó bá rí bẹ̀ kó ń tọ̀ òun jáde so oríṣiríṣi ọ̀rọ̀ kábíyèsí sọ́mọ̀ ẹ̀ lánàá but Yorùbá ní ẹni tó bá lówó ọ̀tẹ́rù ẹ jẹ́ ká gbà wípé ìwọ̀nba tí ó fi tanná ńlọ mú àwọn tí wọ́n fẹ́ ṣe kéta àwọn tí wọ́n fẹ́ sọ̀rọ̀ àwọn tó fẹ́ gèrè ọ̀rọ̀ àwọn tó fẹ́ make comment ìwọ̀nba tán máa lò ń bẹ̀ ni wọ́n mú wọ́n ti wá gbàgbé pé ara òkìtì ò sí dáwọlé ọ̀bọ torí pé ẹ̀sìn ló larí sísá ìran ọ̀bọ ló lòkìtì kó tó tà kan ọ̀bọ ti tẹgbẹ̀lẹ́gbẹ̀ gbogbo sàní jòbì lẹ́rọ̀ bó bá kan tọ́ yariwo mọ́ gbálí gboko òkìkí àsì kan gbogbo àdúgbò so ẹ jẹ́ òun bẹ̀rẹ̀ ní ṣiṣẹ́ tẹ̀lé bó ṣe jẹ́ gan ẹni tó ń pè mí àwọn èèyàn sì ń pè mí náà ẹ má pè mí ẹjọ́ ẹ má ti pè mí ẹ má pè mí torí ẹ̀ ló jẹ́ kí n ṣe live mo fẹ́ kẹ́yìn èèyàn dá mi lẹ́bi lójú gbogbo ayé tí n bá jẹ̀bi ní tó jẹ́ kí n ṣe live nìyẹn now lórí ìbéèrè táwọn èèyàn kọ́kọ́ béèrè pé kí ni mo lọ sí ń bẹ̀ bí mo wá lọ kò yẹ kí n họ́nà irú ìpè bẹ́ẹ̀ sorry o bí bàbá mi Olówùkúta bá tún pè mí lọ́la màá tún jẹ́ wọn o he has been my father for so long he has been there for me for so long ọ̀tọ̀ ní iṣẹ́ tí mo fẹ́ ṣe lánàá ọ̀tọ̀ níbi tí mo lọ lánàá and baba called me he always call me Abẹ́fẹ́ ọ̀rọ̀ hello Abẹ́fẹ́ ọ̀rọ̀ báwo ni mo ní kí n sọ wọn kan fún ẹ ní mo fẹ́ host Aláàfin lọ́la yóò dẹ̀ wù mí kọ́ wà ń bẹ̀ that is an honour wúyà wà máì tálẹ̀ mi so kábíyèsí wá pè mí pé àwọn fẹ́ kí n wà ń bẹ̀ mi ò lè rólẹ̀ méjì because mi nígbà tí mo fẹ́ bá Aláàfin jà mi ò rí lọ́kàrà pé mò ń bá Aláàfin jà mi ò expect bá Aláàfin bá mi jà mi ò expect bẹ́ẹ̀ nìkan máa káàkiri mi ń bẹ̀ mo expect pé ẹni tí ó mú mi lójú Olówùkúta ń tọ̀ ó múra but unfortunately bàbá ti wọlé gẹ́gẹ́ bí ẹni tó gbàlejò Aláàfin ti tẹ̀lé wọn kí n wọlé ni wọ́n drag mi padà now kó tó dé stage yẹn sà
but you said that ọba tí kò tí ì fìdí jókòó tí n bá sọ pé ọba tí kò tí ì fìdí jókòó nǹkan sọ́n ti wá fìdí jókòó ni sọ́n ti fìdí jókòó tí gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ yẹn fi ń ṣẹlẹ̀. So now and I've been telling many people ọmọ Ọ̀yọ́ ni mí ọmọ Ọ̀yọ́ ni mí Ọ̀yọ́ ni mí Ọ̀yọ́ ni mí Ọ̀yọ́ ni mí mi tẹ́ bá rí ẹ táìsì ẹ lọ kọ̀ọ̀kan mi bẹ̀jẹ̀ ọ̀ràn mi yàn ní bẹ lára mi ìpadàbọ̀ ọ̀ràn mi yàn ní mi. Nígbà tí mo máa ń sọ pé nígbà tọ́rọ̀ wá dọ̀rọ̀ pé ẹ ó tù làwọn kan Yorùbá làwọn kan I tried to change it kúrò ní padàbọ̀ ọ̀ràn mi yàn bọ̀ mo rí pé tí mo jọ nìyẹn kì í ṣe pé bóyá mo kàn déédéé wá orúkọ pic ní tí mo jọ nìyẹn àpáàrà ni. So kí n má fagùn rárá kí n má lo àmì fagùn àwọn tí wọ́n àtàkì mi àkọ́kọ́ ẹ̀tọ́ wọn ò ṣe bẹ́ẹ̀ rárá I'm not sorry to say because mi ní case pẹ̀lẹ́ nìkan kan bẹ̀yẹn individually I didn't attack anybody I've not abused anybody individually kò sẹ́ni tí mo mọ̀ nínú wọn tí mo sọ pé orí ẹ ò pé orí ẹ dàrú orí ẹ bàjẹ́ ìgbàdógójì rò wáyé kò sí nǹkan tó ṣẹlẹ̀ láàrin wa ọba ò kì í mọ̀kọrin if you have any case against me go to the court of law legally anybody ò ní grace láti anybody ò ní agbára láti attack mi so àwọn táwọn attack mi yẹn ó jẹ́ kí n gbàgbọ́ wípé whatever tá a bá sọ lórí Arúnfálè èyí ò bá bọ́ ọba Ọ̀yọ́ tún jí ń pẹ́ àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ bóyá òótọ́ ni bóyá rọ ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí mi lánàá jẹ́ kí n gbà pé lóòótọ́ ni wọ́n attack Arúnfálè because wọ́n jẹ́ kó yé mi ń bẹ̀ pé tí ìbá ṣe kó júpọ̀ ń bẹ̀ tí ìbá ṣe báwọn èèyàn pọ̀ ń bẹ̀ ìkan náà àwọn fìjìláńtì tó bá láàfin wa ń lọ sọ yẹn ó túmọ̀ sí pé tí o bá ṣe kó júpọ̀ ń bẹ̀ yóò yè mí mọ́ wọ́n wọ́ mi báwọn lọ mú bẹ́ẹ̀ tì mí wá wà lórí ẹ̀ lọ mú bẹ́ẹ̀ tì mí wá wọ́n wọ́ mi tò díẹ̀ sẹ́yìn pé bí bẹ́ẹ̀ tì mí ṣe strong tó ní orí ẹ̀já kúrò kí dẹ̀ ló dé tó fi rí bẹ́ẹ̀ ọba kan nínú àwọn tó tẹ̀lé Aláàfin wa ló fà á wọ́n ti rojọ́ bọ̀ pé wọ́n gbọ́dọ̀ jẹ́ kí n wọlé wọ́n jẹ́ kó wọlé o kò gbọ́dọ̀ wọlé o I was like kí mo ṣe tí mo rà lọ́wọ́ níta ní mi gbọ́dọ̀ wọlé ó lélẹ̀ orí bẹ́ẹ̀ tì mí já dànù níbi tán ti ń drag mi so wọ́n wọ́ mi mo rí pé ẹ̀rí kékeré ń bẹ̀ but like I said mi ò hold any one of them any excuse because tẹ́ bá wẹ̀yìn tẹ́ wájú ọ̀rọ̀ yìí dáadáa mo fẹ́ kẹ́ ẹ mú ẹ̀bí fún mi bí kàbárò jẹ́ ìkàkọ́ ni yóò dá ṣé mi mo dọ́rọ̀ ilẹ̀ nígbà tó bọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ ipa wo ni mo kó ǹjẹ́ mo bú bàbá wa láàfin ní tí mo rí lọ́yọ̀ ni mo sọ kì í ṣe ìbú nítọ́sẹ̀lẹ̀ níbàdàn sójú gbogbo wa kì í ṣe ìbú nítọ́sẹ̀lẹ̀ ní Sókótó everybody lórí èmi nìkan kọ́ ni mo reflect lórí ẹ̀ majority èèyàn ló reflect lórí ẹ̀ tábà fi sọ wípé òun kọjá yìí lélẹ́yìí òun kọjá yìí lélẹ́yìí òun kọjá yìí lélẹ́yìí do you know pé wọ́n fẹ́ nà mí lóògùn bẹ̀ nínú ilé security tán mú mi rán lọ pé because n tí ò jẹ́ kí n ní ẹ̀p kẹ́nìkan kó ràn mí lọ́wọ́ ni pé àwọn tó ṣẹ́kù lẹ́yìn ọmọ Ọ̀yọ́ ni wọ́n àwọn gan ni wọ́n encourage wọn ẹ ṣe ẹ máa gbé lọ ẹ bá gbé fáwọn DSS ẹ bá gbé fáwọn kìnìkan ẹ máa wọ́ lọ ẹ lọ gbé síbi kan lọ tọ́jú ẹ̀ síbi kan kò gbọ́dọ̀ wọlé ẹ gbọ́dọ̀ jẹ́ kó wọlé mo nígbàgbọ́ wípé ẹ̀yin náà ń gbọ́ díẹ̀ nínú àwọn nǹkan tá à ń sọ nínú àwọn nǹkan tó ń bá mi drag so gbogbo nǹkan ni wọ́n jẹ́ kí n rí kankan mú bẹ̀ ọpẹ́lọpẹ́ tó bá mi ṣàwọn fóònù mi lẹ̀ so wọ́n mú mi lọ sí yàrá àwọn security very very unfortunate mi mọ̀ bóyá DSS mọ̀ bóyá àbí CSO Aláàfin Yínká guy yẹn wà very very intelligent òun ló lé wọn padà pé no nǹkan fi mí lẹ̀ fóun and he said and I quote kò sẹ́ni tó yẹ kó ra fúrọ́ fáńdù yín kò sí nǹkan tó fẹ́ ṣe pẹ̀lú yín o I just want to have some words with you oníkejìdókò wà ní kí n máa take it easy okay I didn't say anything bàbá olówó kúta wọnú ilé wọn ò rí mi wọ́n wọlé wọn ò rí mi náà wá rán sí ẹ̀sọ́ tí wọ́n àwọn gbogbo ńkọ́ kó bá wọn wà nìyẹn wá gbọ́ pé mo wà nínú ilé security náà mú mi sí nínú ilé security tí mo wà làwọn méjì ti fẹ́ rush mi wọ́n fẹ́ wá gbá mi ní nǹkan àwọn security olówó kúta lọ sọ pé kan padà ẹ padà get back wọ́n tó fẹ́ wá mo nígbàgbọ́ pé ìkan náà security yẹn fọkàn létí nù wọn pé àníkẹ́ padà sẹ́ ìyẹn túmọ̀ sí pé bẹ́ẹ̀ bá ṣe èèyàn léṣe kò ní jẹ́ ní domain tiwa because anybody tó wà níbi ọrùn wa ni wọ́n wà kò dẹ̀ sí bá ṣe pé ajá tà ní pé kò sí nǹkan tí ó ṣẹlẹ̀ tá ní ìdárúkọ olówó kúta ká ní mo yọjú náà lọ síbẹ̀ nísìnyí that would have been another thing entirely mi wá mọ̀ o bóyá ó tún ti dé ìwọ̀ pé ibi tálàfin bá ti wà ọmọ ìlú mi ò gbọdọ̀ sí ń bẹ̀ lóòótọ́ lójú mi hàn lóòótọ́ làwọn èèyàn dá mi mọ̀ wọ́n ti ń bọ́ọ̀lẹ̀ àwògógó rẹ̀ bọ̀bọ́ kan ti wà ń bẹ̀ òun náà jọ mọ àgùrè òun ló kọ́kọ́ ń sọ̀rọ̀ nǹkan ló kọ́kọ́ ń sọ̀rọ̀ ìkẹ́ tó rí kọ́ọ̀dù ẹ o kẹ́ tó rí kọ́ọ̀dù ẹ kẹ́ tó lọ máa sọ jágọ̀n so later ló wá padà bá mi pé ṣé mo mọ̀ mo ní mi ò mọ̀ oníjọ́ tẹ wá ságùrè ìjọ tí mo wá sí family house wọn tí mo wá gbà tán lé wọn tán mú mi yí lépo ojú olórí lágbájáre ojú olórí tàmẹ̀dúlélẹ̀ wà ní wọ́n wá mọ̀ bẹ́ẹ̀ ó ní àdèjọ bẹ̀rẹ̀ struggle ni nígbà táwájọ bẹ̀rẹ̀ struggle kí n mo ṣe kílẹ̀sẹ̀ tí mo ṣe kennedy tí mo fi wà rántí kan ro fáńdù mi kennedy tí mo fi wà rántí kan lù mí kílẹ̀sẹ̀ tí mo ṣe so kò sẹ́ tó lè convince mi pé wọn ò lu bàbá ọba Arúnfálè ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ó ti jẹ́ kó yé mi pé lóòótọ́ kẹ́nìkan kan máa ń ṣe bẹ́ẹ̀ láti jẹ́rìí ilé tó ṣẹlẹ̀ sí mi jẹ́ kí n mọ̀ pé lóòótọ́ náà lu
bàbá ọba because wọ́n ṣe drag mi lánàá pẹ̀lú mo ye try láti struggle a bit wọ́n ṣe drag mi yẹn tán bá drag àgbàlagbà bẹ́ẹ̀ kò ní rúlà gbogbo waste ló sì romi dìsìn so ìyẹn jẹ́ kí n gbà wípé àwọn tó ń tẹ̀lé bàbá wa Aláàfin Ọ̀wọ́ Adé hooligans ni wọ́n tout ni wọ́n ruffians ni wọ́n tọ́ọ̀gì ni wọ́n kò ládàpè mí tó bá ṣẹlẹ̀ sọ́lọ́ mi tí mi ò sí ń bẹ̀ that would be another thing entirely n tó ṣẹlẹ̀ sí mi mo fi ń judge mo fi ń sọ̀rọ̀ and that is 100% reality you know me very well mi ò ní fi kún mo lè mọ̀nà títàn ni mi ò ní dánu mọ́ rárá ariwo táwí yẹn ti bọ̀dọ̀ àtọkùnrin àtobìnrin wọn ẹ̀rọ ojú ẹ̀ ẹ̀rí kíní kan tó ń bọ́ba wa ọ̀nà wo ni mo fi bọ́ba so nígbà tí bàbá bá pè wọ́n tọ́ọ̀gì àwa tó ń try láti control bàbá pé àná kan wọ́n ti sọ bẹ́ẹ̀ ìṣẹ̀lẹ̀ yẹn wá jẹ́ kó yé mi pé lóòótọ́ àti lódodo Aláàfin Ọ̀wọ́ Adé lè mọ̀mọ̀ wípé wọ́n lu bàbá ọba ìsàlì bó ìṣẹ̀lẹ̀ sí mi náà ló ìṣẹ̀lẹ̀ iṣẹ́ tí wọ́n rán wọn ni wọ́n ń jẹ́ 100%. Baba doesn't pay attention to anything wọ́n ṣẹ̀ṣẹ̀ dín wọn wọlé lọ ni ẹ mọ̀ téèyàn lábẹ́ ẹ bá dé oníròyìn á máa rọ́ gírígírí gbogbo wa rọ́ gírígírí wọ́n fẹ́ drag mi lẹ́nu gate mo ń dá ọwọ́ kúrò so mo láti sáré pé kí n lè ráàyè wọlé but táìmù yẹn l'Aláàfin dẹnu ọ̀nà gbogbo aláti ní sùúrù kí bàbá wọlé káwọ́ tó wọlé so from there ni wọ́n bẹ̀rẹ̀ sí ní drag mi dúró bẹ́ẹ̀ wá ṣe kíní kan I was like kí ló ń sàwọn ẹni kábíyèsí yẹn ni kí n sọ pé mú mi lẹ̀ fún wọn wọ́n padà bẹ̀ mí létà ó dẹ̀ sọ pé kó tán nù mi kò lè tán nù mi ẹ lè gbàsọ lára mi ní gbangba kẹ wá fi bò mí kọ̀rọ̀ it doesn't work like that so what of tí nǹkan bá ṣẹlẹ̀ sí mi ṣé kí n fọwọ́ nu lè máa sọ àwọn tó fẹ́ nà mí ní nǹkan tán bá rí mi nà ní nǹkan ní kọ̀rọ̀ bẹ̀ tí ó sẹ́ni tó lè bìjà mí bẹ̀ I have nobody there my crew was busy doing their job ọ̀pẹ̀lọpẹ̀ ìkànnì wọn tó wẹ̀yìn ló kọ́kọ́ lọ drop kámẹ́rà sínú ilé ló wá bá mi ló jẹ́ kọ́mọ̀ kí bẹ̀ mo wà let us assume pé wọ́n gbé olódì mi sínú mọ́tò lánàá yẹn wọ́n wà lọ kò sẹ́ni tí ó mọ̀ ọ̀nà bẹ̀sìn náà sọ pé bá gbogbo lọ wọ́n wo olódì mi tì náà ni àwọn sọ́jà wà ń bẹ̀ wọ́n bẹ́ẹ̀ nìkan dá sí wọ́n jókòó tí wọ́n ni ní tẹ́ ẹ̀ bá fi lọ sọ́jà ò ní dá sí DSS ẹni kọ́ máa lù mí kí lẹ́ni kó lù mí fún àtẹ́lẹ́ à ń lù mí fún DSS ní wọn gbọ́dọ̀ jẹ́ kí n wọlé anything mo lè lọ sí mbẹ̀ naturally kan máa pè mí as a pressman amos bọ́sẹ̀ gbọ́dọ̀ pè mí èmi ò ever rò lọ́kàn mi pé mo níjà pẹ̀lú ọba Ọ̀wọ́ Adé we love him so much I love him so mi ò expect bó yẹ kẹ́nìbọ́dì ó lè fọwọ́ kàn mí on anything mi ò rò pé ó yẹ kẹ́nìbọ́dì ó lè fọwọ́ kàn mí based on what kí ló dé kí ni mo ṣe ẹsẹ̀ ó ní mo ṣe tí mi nìkan mọ̀ ń sọ̀tàn ní mi nìkan kọ́ mọ̀ ń sọ̀tàn náà wáyé tó wá jẹ́ tọ̀dọ̀ mi ló ń ká Ọ̀yọ́ lára mo sòótọ́ àbí peter pa pọ̀ lọ́yọ̀ọ́ bí bàrìbá pọ̀ lọ́yọ̀ọ́ bí bọ̀gú pọ̀ lọ́yọ̀ọ́ bí nupé pọ̀ lọ́yọ̀ọ́ bí fúlàní pọ̀ lọ́yọ̀ọ́ ṣírọ́ wá ni àkọsílẹ̀ ìtàn jẹ́ kó yé wa wípé dídé tọ́ràn míyàn máa dé síbẹ̀ yẹn ọwọ́ ilé ìpín tápà ló dé sí ọfẹ́ mi ilé ìpín ìyẹn ló bí Ṣàngó ó túmọ̀ sí pé omi ti dàpọ̀ mẹ́rẹ́ gbogbo ẹ̀ ti dàpọ̀ mọ́ra wọn kò dẹ̀ sí tó burú ń bẹ̀. So now ní kúkúrú èdè my first question ní tó tẹ̀ iwájú ò ní wípé kí ni ò bá ṣẹlẹ̀ kí lẹ̀ṣẹ̀ mi tán fi ń nà mí tán fi ń drag mi tán fi ń wọ́ mi bí bébì ṣé wọ́n authenticate ta sọ tẹ́lẹ̀ nípa bàbá ọba wípé báwọn ṣe máa ń ṣe ń tàwọn nìyẹn o and this will be a good advice for His Imperial Majesty Ọba Bímbọ́lá Akeem Ọ̀wọ́ Adé Ẹlẹ́wẹ̀tù wípé àwọn tí wọ́n wà lẹ́yìn wọn kí wọ́n sanitize wọn o wọ́n ní èdè gan because wọ́n máa dáná sí wọn lọ́rùn tí nǹkan bá ṣe mí lánàá kí ni yóò ṣẹlẹ̀ ẹ máa ṣe justice for Awíkonko àbí lórí pé Aláàfin bọ̀ ń bì kan mọ́ lọ ṣé wàá sọ pé mo jẹ̀bi ni ṣé mi sọ ọmọ káàrò òjìrì mọ́ ni àbí kò yí ṣẹ̀tọ́ mi láti lọ bẹ̀ láti lọ kí kábíyèsí káàbọ̀ nígbà kábíyèsí ọba ìyàwó mi tán ẹ̀dẹ̀ fowó náà wọn sí wọn kán kí wọ́n má fi jíṣẹ́. So now ẹ wá wò ó ọba Akeem mọ nǹkan kan tó ṣẹlẹ̀ ń ta Olówùkú tó sì mọ nǹkan kan tó ṣẹlẹ̀ ń ta à ń kí n clear part yìí kí n tó gba call. Hello orí program wa o wọ́n drag mi wọ́n wọ́ mi ok bẹ́ẹ̀ni ok orí ok ṣé tí bá ti parí ẹjẹ́ pé orí program wa wọ́n nà mí mi ò lè parọ́ ọ̀gá tí ó ṣẹlẹ̀ wọ́n nà mí DSS ò jẹ́ kán nà mí wọ́n múra láti nà mí no try to make a thorough check up God bless you baba God bless you but okay Queen TV God bless you ma wọ́n nà mí
wọ́n nà mí wọ́n fẹ́ nà mí àwọn security yẹn ò jẹ́ kán nà mí àwọn náà lè fọkàn balẹ̀ pé ìgbà tí security àwọn tó fẹ́ wá lù mí ní nǹkan yẹn àwọn méjì ni àwọn yẹn dẹ̀ ń sáré bọ̀ ni young guy làwọn méjèèjì àwọn security yẹn ló dá wọn padà wọ́n tì wọ́n ní pẹ̀lá gidi get back ẹ padà sẹ́yìn lẹ́fẹ́ wá ṣe wọ́n tún padà wálé kejì ni mo fi observe pé láti wọ́n gbà kan lé sínú wọn. now kí ni nǹkan tí mo sọ fún fẹ́ clear nọ́mbà tí mo aláǹfààní láti pè mí sí máa sọ nǹkan tó ṣẹlẹ̀ nínú ilé o that's another thing entirely máa sọ nǹkan tó ṣẹlẹ̀ nínú ilé o àti táwọn èèyàn ń gbé káàkiri and again àwọn tó ń sọ̀rọ̀ wọn ò píìkì ibi tí a ti interview bàbá Aláàfin o wọn ò píìkì bẹ́ẹ̀ o ibi tí mo ti bèrè tẹ́mi náà ti bèrè question lọ́wọ́ bàbá tán dẹ̀ dá mi lóhùn wọn ò píìkì bẹ́ẹ̀ o ibi tí bàbá ti ń lọ tán ti pè mí èyí bàbá wa Aláàfin bàbá wa dé Awíkonko ó ti tán bẹ́ẹ̀ o ó sì ti tàbí mo dẹ̀ ní kò sọ̀rọ̀ wọn kábíyèsí. now you disappointed a lot of people yesterday you should have sent your boys no ojú àwùlà ó fi gbọ̀bẹ̀ God bless you bàbá mo mọ̀ pé concern mi lẹ́ni but ojú àwùlà ó fi gbọ̀bẹ̀ so gbogbo nǹkan máa ń rìn fún àwọn àdí kan mi ní láti sáfẹ́ nìkan kan náà no ibi tó bá lè la bọ́ ọmọkùnrin o ìṣẹ̀lẹ̀ tó wáyé ó wà coincident ẹ jẹ́ ká gbà wípé Aláàfin Ọwádé máa ṣàtúnṣe òye tó yé mi ni pé bàbá ò mọ̀ bàbá ọ̀dẹ̀ rẹ̀ nìkan kan ṣẹ́ yes I can state that categorically bàbá Aláàfin ò mọ̀ wípé ẹnìkan kan rọ fáńdù mi tán bá ẹ̀sẹ̀ ń gbọ́ later ni he wasn't aware Olówókúta wasn't aware so now okay nọ́mbà tẹ́ máa pè mí sí lélẹ́yìí +234 915 147 9599 915 091 0 +234 915 147 9599 now kí n tó délé ni mo ti ń gbọ́ pàwọn kan sọ wípé Olówókúta fẹ́ set me up tàbí Olówókúta set me up ṣẹ́rí gbogbo ẹ̀yin tẹ́ gbé ọ̀rọ̀ yẹn either positive or negative ẹ̀ ní mo ṣe ẹ̀ ní mo bànújẹ́ mi nígbà tí mo fẹ́ bẹ́ẹ̀ nìkan kan jà ṣùgbọ́n kálukú yín tí n bá ti rí fídíò ẹ̀ mo máa analyse ẹ̀ kọ̀ọ̀kan fún yín má dẹ̀ fún kálukú lésì tọjọ́ mọ́ ṣùgbọ́n mi ò léèbù tí mo fẹ́ bóyá mi ò léèbù tí mo fẹ́ sẹ́fẹ́ anybody ní gbogbo ẹni tó dá sọ̀rọ̀ yẹn látàná tí wọ́n sọ̀rọ̀ because àrídìí sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ yẹn ń sọ you don't know what really happened you don't see the picture you don't know anything picture kan náà wà tí ń tán gbé káàkiri nísìnyí pé Aláàfin Awíkonko àti Laji Abbas ya fọ́tò pẹ̀lú Aláàfin is there any offence in that sọ́fẹ̀nsì wà nínú eléyìí ni God bless you from South Africa God bless you sir so sọ́fẹ̀nsì wà ń bẹ́ẹ̀ ni nígbà tí n bá Aláàfin jà mo sì máa bá Aláàfin jà ọmọ òkè ń bá bàbá jà o ọmọ lè pe bàbá ṣàkíyèsí kò síbi tí mo ti wá Aláàfin ẹni tó bá rí bẹ́ẹ̀ kó ń tọ̀ mú jáde fún mi so ọmọ lè pe bàbá ẹ̀ ṣàkíyèsí bá mi ẹ̀ ṣe wo bí àkíyèsí lásán ni mo pa Aláàfin sí lórí ìtàn tá a dẹ̀ ń sọ àti dẹ́sẹ̀ létàn o ẹ má gbàgbé o ní tí mo sọ ni pé ọ̀nì ni mí ojú máa ń tì mí kí n tó gé nǹkan jẹ tí n bá gé jẹ tán ojú máa ń tì mí kí n tó pọ̀ kalẹ̀ máa parí ìtàn tí mo gbé dání sá. sẹ́rí ìṣẹ̀lẹ̀ yìí ó jẹ́ ìṣẹ̀lẹ̀ tó ṣe yàn káyéfì ṣé mo pé gbogbo àlà ń sọ ń pààyàn nígbà títí bàbá ń falẹ̀ ṣẹlẹ̀ ta ní irọ́ ni wọn fọwọ́ kan sábàbí ni ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ó máa fẹsẹ̀ méjì tìrò báyìí. èmi ò mọ ẹjọ́ tí àwọn tó ń tẹ̀lé bàbá wa Láàfin Ọ̀yọ́ tí ń sọ̀rọ̀ àwọn di jàǹdùkú o torí èèyàn dáadáa ni bàbá yìí bàbá ò dẹ̀rẹ́ ẹnikẹ́ni nínú wọn ní iṣẹ́ tí wọ́n ń jẹ́. mo dẹ̀rù pé ó yẹ kí àwọn tó ń tẹ̀lé bàbá wa Láàfin Ọ̀yọ́ kí wọ́n ṣe àwòkọ́ṣe àwọn tó ń tẹ̀lé bàbá wa Ọ̀nìrìṣà ẹ bá wọn ìyẹn ṣe wà well organized well decent very decent tó pé kò síbi tí wọ́n lè tẹ̀lé bàbá wa Ọ̀nìrìṣà wọ̀ ṣùgbọ́n àgbà tẹ̀yìn bá sọ̀rọ̀ ayé di abẹ̀sẹ̀kù bí òjò tẹ̀ ń lu àwọn èèyàn kiri ṣé irú yìí lẹ́fẹ̀ẹ́ tẹ̀lé bàbá gan lọ sí sókè òkun ṣé irú yìí ni wọ́n fẹ́ pìrìsẹ́ntì pé àwọn tó ń tẹ̀lé bàbá wa Láàfin Ọ̀yọ́ lélẹ̀ tẹ̀kan lu everybody kiri báyìí. and mo fẹ́ pe gbogbo àwọn èèyàn nánà àwọn tó yá yéyé tí wọ́n súnmọ́ bàbá kábíyèsí nílùú Ọ̀yọ́ pé kí wọ́n rọ bàbá kí bàbá caution àwọn tó ń ṣiṣẹ́ yìí tí wọ́n lu àwọn èèyàn kiri lẹ́yìn wọn yìí ó jẹ́ nǹkan tó bani lójú jẹ́ gbà ìjọ líle tó bẹ̀rẹ̀ nílẹ̀ Yorùbá ó dẹ̀ ní kejì báyìí tí wọ́n ti lù báyìí lórí pé wọ́n rí kábíyèsí fín and anybody tó bá jẹ́ olórí gbogbo alámọ̀ wípé àkìtàn ni wọ́n èèyàn mélòó ni president wa Tinubu tì ní káwọn èèyàn máa lù ẹ mọ báwọn yẹn ṣe ń gbẹnu sí bàbá Tinubu lára lójoojúmọ́ ni olórí nìyẹn ẹ mọ nǹkan tí àwọn nǹkan fi ojú bàbá Ọ̀nìrìṣà rí ni ṣé bàbá onírùkẹ̀rẹ̀ tó wà ní Amẹ́ríkà tó jọ́ ọmọ Ọ̀yọ́ ṣé kò bú bàbá Ọ̀nìrìṣà sí yẹn ní kí bàbá sọ pé kí wọ́n lọ máa lù ẹ dá mi lóhùn tẹ́yìn wọn lu àwọn èèyàn kiri ẹ jọ èmi á bẹ ẹ̀yin ọ̀tọ̀kùnrin ìlú nílùú Ọ̀yọ́ ẹ sọ fún àwọn tó ń gbìyànjú kiri lẹ́yìn bàbá Aláàfin Ọ̀yọ́ pé kán má ba àwa ọmọ Yorùbá lójú jẹ́ mọ́ because nǹkan tí wọ́n ń ṣe yìí tẹ́ ẹ bá tètè ya sọ fún wọn pé kí wọ́n stop ẹ̀ tó bá yá gan wọ́n lè máa lu àwọn ará ìlú Ọ̀yọ́ kó má di pé wọ́n máa ká àwọn ọmọ Ọ̀yọ́ gan mọ́lé pé ẹnìkan sọ̀rọ̀ sọ́ba ńgbà kan kódà gan wọ́n lè sọ pé bí akọ́ba tó joyè lẹ́yìn ẹnìkan ti sọ̀rọ̀ sọ́ba lébẹ́ ọ̀yá ẹgbẹ́ jáde ká lù because wọ́n bá bọ̀ báyìí ni tó bá yá díẹ̀ omi ẹlẹ́dẹ̀ wọn á wọ̀ gbà tí wọ́n bá dẹ̀ padà kí wọ́n stop ẹ̀ ó máa padà kó ẹ̀ tí àti rẹ̀ bá kábíyèsí ọlọ́mọ yìí kan padà lu yan pa again now táwọn pẹ̀lú ajá a máa pẹ̀lú kòkòtà fi ṣe
ká ní wọ́n tún fi nǹkan lu Àkàndá Àwíkòkò níjọ́ yẹn tó náà tún lọ akíndẹ́ni kejì lọ́rùn kábíyèsí ò dẹ̀ rán wọn, kábíyèsí ò mọ̀, kábíyèsí kọ́ ló rán wọn, ká má sọ bàbá lẹ́nu, ṣé tí bàbá ò bá bẹ̀ wọ́n ká má jẹ. then tí wọ́n bá tún wá kọ̀ntínù láti máa ṣe lé lọ́nà mí ẹ̀wẹ̀, báwo ló sọ wá máa jẹ́ ìjọ táwọn náà bá wá tẹ̀lé kábíyèsí wá sí tẹ́lifíṣì àwọn tí wọ́n náà, táwọn yẹn bá wá gbé gidi náà wọ́n tún wá kóńkó jáde tí wọ́n fi náà wọ́n lójú kábíyèsí, ṣé kò ní jẹ́ bí ẹ̀tẹ̀? ṣé wọ́n lè lu Àkàndá Àwíkòkò nílùú Ilé-Ifẹ̀ ni? ẹ dá mi lóhùn. bàbá Olóhùn Fálè tí wọ́n lù, ṣé wọ́n lè lu ní Ògùn state l'Abẹ́òkúta? ṣé wọ́n lè wá sóńdó kí wọ́n lu ẹnìkan bú Aláàfin Ọ̀yọ́ kí wọ́n lu ẹnìyẹn lóńdó káwọn alóńdó wá jẹ́ kí wọ́n lọ? tó possible? ṣé wọ́n lè wọ Ìbàdàn kí ẹnìkan bú Aláàfin Ọ̀yọ́ kí wọ́n lu ẹnìyẹn ní Ìbàdàn káwọn ará Ìbàdàn jẹ́ kí wọ́n lọ? kó má bàa di wípé àwọn tí nǹkan yà padà dàbí pé ọ̀rọ̀ pé èèyàn rárá pé kọ́mọ̀ ìgbà àwọn èèyàn padà jọjọ́ tí wọ́n bá tẹ̀lé kábíyèsí wá sí tẹ́lítírì tí àwọn tí wọ́n náà táwọn èèyàn wá sọ pé àwọn fẹ́ gbẹ̀san àwa dàbí nǹkan àbùkù fún kábíyèsí. so ó ní mi fi ń sọ wípé kẹjọ ẹ̀yin tẹ́ jẹ́ àgbààgbà Yorùbá ẹ dá wọn lẹ́kùn gbogbo kàntàkàntà tí wọ́n ń ṣe yìí, ìyẹn àwọn tó ń tẹ̀lé kábíyèsí tí wọ́n lùyàn kiri yìí, ẹ bá wa dá wọn lẹ́kùn. ṣé kìí sáwọn ọmọ Yorùbá ló ń tẹ̀lé wọn ni? ẹ ń gbọ́ pé àwọn pé Àkàndá Àwíkòkò sọ pé dé pé wọ́n fẹ́ tún náà lóògùn. Just imagine that nílẹ̀ Yorùbá yẹn náà asakasa lẹ́fẹ́ gbé wọlé Yorùbá yẹn ọ̀rọ̀ yẹn ò kí ṣeré o. mo ti rí bàbá kan, mo ti sọ bàbá yẹn tó bá ń ra kò ní kú síbi tá a sọ ẹ wà tọ́nu fẹjọ́ mi sùn kiri níbí báyìí pé mi ń dá sọ̀rọ̀ tí ó kàn mí, mo máa ń bèrè lọ́wọ́ ẹ̀ pé sọ́mọ Fúlàní ni mí ni, kọ́ ọmọ Yorùbá máa sọ pé ọ̀rọ̀ Yorùbá ò kàn mí tí mi kì í sọ máa lélẹ̀ Yorùbá wọn ń lérí kiri because èmi ò mọ kí ọmọ Yorùbá kan máa sọ wípé ọmọ Yorùbá ọ̀rọ̀ ọmọ Yorùbá ò kan ọmọ Yorùbá mi, ṣé Fúlàní lòun ni àbí Fúlàní ni mí ni? so ẹjọ́ ẹ̀yin àgbààgbà Yorùbá ẹ bá wa sọ fún bàbá wa Aláàfin Ọ̀yọ́ ká bá wa dá àwọn tó ń tẹ̀lé wọn ìlẹ́kùn gbogbo kàtàkàtà yẹn gbogbo àwọn lùyàn kiri yìí ká má sọ bàbá yẹn lẹ́nu. Ọlọ́run jẹ́ kí wọ́n lùyàn pa sí bàbá yẹn lọ́rùn o, Ọlọ́run jẹ́ kí wọ́n lùyàn pa sí bàbá yẹn lọ́rùn. Bàbá yẹn ò rán wọn and kò séèyàn tó kórìíra bàbá Aláàfin Ọ̀yọ́, is also our father. bàbá wa ní kì í ṣe nǹkan tá a fẹ́ kẹ́yìn Ọ̀yọ́ mọ̀ lé ní ẹ̀yin nìkan kọ́ lẹ ní Aláàfin Ọ̀yọ́, ẹ̀yin Ọ̀yọ́ ẹ máa gbọ́ sí etí yín, ẹ̀yin nìkan kọ́ lẹ ní bàbá wa Aláàfin Ọ̀yọ́, ó sì jẹ́ wípé kì í ṣe àwọn ọmọ Ifẹ̀ nìkan ló ní bàbá wọn ní ìrìsà. so àwọn méjì yẹn gbogbo Yorùbá lájọ ní bàbá, gbogbo Yorùbá jọ ni wọ́n. so tí ọmọ ìlú mi bá tiẹ̀ sọ̀rọ̀ tó kò tí ẹ̀ sí ẹni tó lè yájú s'Aláàfin Ọ̀yọ́ gan. ìjọ tí ọ̀gá Àkàndá Àwíkòkò ti ń ṣe program ẹ̀ kì í ṣe pé ó bú bàbá Aláàfin Ọ̀yọ́. ìgbà tí Aláyé Onírùkẹ̀rẹ̀ gan tó wà ní Amẹ́ríkà tó ní ọmọ Ọ̀yọ́ tó kórùgbọ̀n hánu tó bú bàbá wọn ní Ọ̀fífẹ̀. kò sí nǹkan tá a ṣe sí, kò sọ́mọ Ifẹ̀ tó sọ pé àwọn máa lù because ọmọ Yorùbá mi tó bá bú Ọ̀nà Ìfifẹ̀ bàbá ẹ̀ náà ló bú torí àwọn Ọ̀nà Ìfifẹ̀ bàbá gbogbo wa ni. ọmọ Yorùbá tó bá dẹ̀ bú Aláàfin Ọ̀yọ́ bàbá ẹ̀ náà ló bú torí Aláàfin Ọ̀yọ́ bàbá gbogbo wa ni. so ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ẹ̀ tó ja bàbá Aláàfin Ọ̀yọ́ gbé kò kàn yín bàbá gbogbo wa ni. so kí wọ́n máa gbìyànjú kiri yẹn ìwà tí ò dání o, ìwà tí ò dání o. mi ò rò pé àwọn tí wọ́n kó sí ẹ̀yìn bàbá Aláàfin Ọ̀yọ́ dàpọ̀ àwọn jàǹdùkú ni wọ́n. so they have to change them. I need àwọn decent people tó wà mannered ní ẹ̀yìn bàbá Aláàfin Ọ̀yọ́ kí sáwọn jàǹdùkú tó máa gbìyànjú kí tó bá stop ẹ̀ ń sìn àwọn máa padà máa lu àwọn èèyàn gan nínú ilé Aláàfin Ọ̀yọ́ nínú Ọ̀yọ́ yẹn, àwọn máa padà máa lu àwọn èèyàn mọ́lé, àwọn máa fi ọlá jẹyọ, eléyìí lè mú kí àwọn ìjọ tí Aláàfin Ọ̀yọ́ bá lọ kí ọba ìlú mi káwọn èèyàn náà wá sọ pé yes ẹ ti wà nítorí tí wọ́n ń ṣàfẹ́ gbẹ̀san kó wá dàbí ẹni wípé embarrassment. torí mo mọ̀ pé Àkàndá Àwíkòkò tí wọ́n lù ní ọ̀dọ̀ kábíyèsí Olówùkúta wọn bí mẹ́ta làwọn dáa kan náà wọ́n fẹ́ lu Àkàndá Àwíkòkò ní Ifẹ̀ tàbí tẹ́lítírì Ifẹ̀. so ẹjọ́ Ajowasi, this is Ajomade, bye for now. Ade Omade, advocates for the masses.